Sunday Adeyemo Igboho Osha. Happy birthday to Sunday Igboho. Happy birthday to you. ṣùgbọ́n ibi tí wọn ti rí ọ̀rọ̀ mìlànà wọn ò ní rí ilẹ̀ kọ̀ọ̀kan wa mọ́. wọ́n ti dòyìn kápá apá ò kápá, wọ́n dòyìn kó ṣe apá ò kó ṣe, wọ́n tún dòyìn títí wọ́n dòyìn kan kànga apá ò ká kànga. nígbà tó ṣe títí nìyẹn ayé pé òun ni wọ́n padà sẹ́yìn, àwọn tí ò padà ń dà náà wọ́n padà jì sọ́fìn ayé ni. gbogbo ẹni tó bá níbi tá à ń lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation yà ní débẹ̀ á jì sọ́fìn ayé ni. èyí tí mo sọ máa rí bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Takẹ́ṣẹ́ ní iṣẹ́ láwùjọ tí di mẹ́rin ní iṣẹ́ láwùjọ ọ̀bọ ọ̀rọ̀ tó kété bá bálẹ̀ sọ nílẹ̀ gbọ́. ọjọ́ àkéré tó pọ̀ bá wọlé ní kanlẹ̀ pátádì ẹ̀ bá kọ láyé ẹgbẹ́ ẹ̀ mọ́ gbà lóde ọ̀run ni. olúgbò òun ló ń kó tó pè é lẹ́yìn tí mo sọ lónìí kó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àbẹ̀wò. ọwọ́ ni ọba máa ń gbọ́wọ́ àkábíyèsí ní bàbá yìí ti lọ yàrá ju láyé àtijọ́ máa ń dọ̀bálẹ̀ bọ̀tọ̀ bá ti ń lọ ọmọ bàbá òkú bí lónìí ẹ jẹ́ ká gbọ́wọ́ náà tó ti lẹ́nu wọn bàbá mi. mo kí gbogbo ilé ẹ̀sìn ọdún gbogbo mo kí kábíyèsí adéapẹ́ lórí ọ bàtà gbẹ́lẹ́sẹ̀ ọ àtọ̀kìnì agbára yìí bá ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ kalẹ̀ ẹ kó dédé òní ní agbára àṣẹ ọlọ́run ire báyìí lọ́mọ máa bára wa ṣe àwa nífara wa ṣe àwátì ojú òní ti wá ọ káwọn dẹ̀ níyọ̀ wá ṣé pípéjọ wa tàbí lọ ní àṣálẹ́ kì í ṣe pé bóyá by accident kì í ṣe pé bóyá àrùn orí sọ ṣùgbọ́n nǹkan kan wà nílé ayé tí olúwa bá bá àyàndá má jẹ̀mú ó lè pẹ́ kí má jẹun yẹn ó lè pẹ́ díẹ̀ kó tó ṣe nítorí pé ilé ayé náà là gbogbo ara má jẹ̀mú tí ọlọ́run dá òun náà la fi máa ń fi wé pé bí ọmọ ṣe wà tá a bá fẹ́ bímọ bẹ́ẹ̀ olóbi náà wà ọjọ́ bára wọn lòní tí kan ò bá jáde èkejì ò lè jáde tí kan bá jáde èkejì ò bá jáde ewu láwà ń bẹ ìwọ ni wípé gbogbo àwa táwa láyìíká ìlú fún bí a fẹ́ kílẹ̀ Yorùbá kó dúró kì í ṣe pé bóyá àwòrán sọ ṣùgbọ́n bá jẹ̀mú ọlọ́run látòdì ọ̀run wá òun ọlọ́run dúró lórí fún wa wípé ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ bọ́ ní oko ẹrú àwọn nǹkan kan já ìlẹ́nu jọ́ mẹ́ta tó bà àwọn èèyàn lẹ́rù ẹjọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ọba wa kó fọ́lọ́ bẹ̀yìn nǹkan kan ṣe lọ́wọ́lọ́wọ́ sí ẹ gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ yìí lò kí nìkan tó ṣẹlẹ̀ wọ́n ń pè kankan ní artificial intelligence within last 1 week ó gbé àwọn kankan jáde tó bà gbogbo àgbáyé lẹ́rù lọ́wọ́lọ́wọ́ sí àwọn òyìnbó wọ́n ń gbọ̀n nítorí pé wọ́n rí pé àwọn nǹkan tó ti pa wọ́n látẹ̀yìnwá níbi tí wọ́n lérò ó jáde wá ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn bàbá kan ará Ghana ni ó wá ṣe àlàyé yẹn ó ní ó wọ kí ṣe Nàìjíríà ó wọ dẹ̀ kí ṣe Yorùbá ṣùgbọ́n ó fẹ́ kí àwọn àgbáyé mọ̀ wípé Yorùbá ló kọ́kọ́ tẹ Egypt dó ó ní Yorùbá ló tẹ Egypt dó ó ní máa gbórúkọ ẹ̀ ní Kẹ́mi ní ayé ìgbà yẹn lọ́wọ́ ó ní sọ ní Kẹ́mi yìí he was a man with so much spiritual and mysterious power ó ní àwọn Greek world àwọn Mesopotamia àwọn agbára tó dìde lẹ́yìn Kẹ́mi yìí àwọn ni wọ́n wá tẹ Kẹ́mi mọ́lẹ̀ tó wá fi history Kẹ́mi tó fi ṣe history ara wọn.
ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó nílẹ̀ bàbá lẹ́rù ó lóò kí ṣe Nàìjíríà lọ ó lè kí ṣe Yorùbá ṣùgbọ́n òun máa sọ òótọ́ ẹni tó máa gbàgbọ́ kó gbàgbọ́ ẹni tí ò bá gbàgbọ́ kó má gbàgbọ́ ṣẹ́wọ́n ní ìjọba àjọ mi lójú ni pé within last 1 week torí gbà tí mo dé fídíò yẹn jáde kò tí ì ju 10 days lọ. wọ́n wá bẹ̀rẹ̀ pé báwo ni mathematics báwo ló ṣe evolve báwo ló ṣe dìde. Artificial intelligence ó wá narrate history mathematics. Wọ́n link ẹ̀ mọ́ 3 different races ṣùgbọ́n the emphasis tán make lórí Yorùbá òun ló wá pọ̀ jù. Man tí wọ́n pè ní man tí wọ́n ló sọ̀rọ̀ nípa kẹ́mi yẹn ó láwọn òyìnbó ó lá contaminate orúkọ yẹn ń gbọ́ pé ní chemet. Ó ní torí pé gbogbo area tó dúró sí ó ní àwọn agricultural area ni. Ó ní sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìletò ló pé àwọn little villages they not even study ẹ̀ pé because agbára tó lè dé lára ẹ̀ ó máa travel so many miles. Nígbà tí artificial intelligence tó bá sọ story mathematics tó bá possible carry ilé ìkéyẹ ní àṣálẹ̀ ó wà lórí fóònù. Ó ní mathematics emanated from Ifá. Ó wá ṣe àwọn àlàyé nípa chemet tí bàbá yẹn ti sọ 3 years ago ní fídíò tó ti sọ pé kẹ́mi ló ń jẹ́. Ó nínú kẹ́mi yẹn ní àwọn Greek àtàwọn all the old powers wá chemist's mystery because of chemist's mysterious power to create the invention of today. Tó gbàgbà yẹn tí wọ́n gbé títí tán gbẹ́kàlé pé wọ́n ṣe chemistry tàbí tó fi ṣe oògùn. Ó ní chemist's mystery ni. Ó ní àwọn òyìnbó mọ́ contaminate orúkọ yẹn. So nígbà táwọn kan yẹn wá jáde ó wá ṣe àlàyé ó wá gbé àwọn oríṣiríṣi nǹkan tó jọ mọ́ Ifá àwọn àtàwọn Ifá ọ̀dùn gbogbo bí àwọn wọ́n ṣe wá kiri yẹn out nínú Ifá ó wà nínú narration yẹn tẹ́ bá gbọ́ kiri yẹn wá gbà ní pé ó ní àwọn òótọ́ yìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn power kan bá gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nípa invention nǹkan tó ṣe tó jáde yìí pé wọn ní wà comfortable tó because wọ́n á ní pé gbogbo irọ́ tó ti pa ń kọ́ ó jáde síta. So another video through the artificial intelligence wá ṣe àwọn àlàyé mọ́ wípé ara àwọn Greek power yìí àtàwọn tó fọwọ́pọ̀ ni wọ́n lé gbogbo àwọn kúrò ní North Africa tó lọ wá sálẹ̀ pé nínú Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà ti dìde tí wọ́n ti lọ sọ́ọ̀tún sósì àwa ní orísun tí Ọlọ́run kọ́kọ́ dá sórí èdè àlàyé ṣùgbọ́n nígbà tó bá yá àwọn bàbá wa gbọ́dọ̀ lọ ṣe research lórí àwọn ọ̀rẹ́ countries ilẹ̀ Yorùbá kọ torí pé country ṣàtẹ̀jẹ̀ tó gbé jáde tẹ́ bá gbọ́ ẹ̀rọ àbákú sẹ́tẹ̀ wò tẹ́rò níbà. Ẹ jẹ́ ká gbìyànjú ọ̀rọ̀ nípa Yorùbá ìyà tó ń jẹ wá tipẹ́tipẹ́. Ìdí ẹ̀ ni wípé àwọn bàbá wa wọn fúnra láti ayé military ni wọ́n ti ní àwọn òyìnbó ti mọ̀ nǹkan láti before independence ni àwọn òyìnbó ti mọ̀ nǹkan tí òbí ṣe bí àlàyé kan ló ṣe fún wa nísìn nípa chemist's mystery. So the conspiracy of Arab and Europeans àwọn náà ní dúdú kúrò ní North Africa dúdú gbogbo so tabanika lọ wáìtì ìran Pharaoh Jesus Christ anyway agbọ́ history ti Vladimir Putin the Russian president agbọ́n tó sọ nípa Jesus Christ ó ní àsìkò tí tọ́kì ogun àgbáyé kọ́ mọ̀ wípé irọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìjọba àgbáyé ń pa nípa sọ pé dúdú ní Jesus Christ ó ní Russia àwọn àgbàgbọ́ nípa pé Jesus Christ jẹ́ funfun ṣùgbọ́n ṣẹ̀mọ̀ ọlọ́run lẹ́nu rẹ̀ kó má ra wá lè ní ẹbí dúdú ṣẹ̀mọ̀ nígbàrà tìkẹ́tìkẹ́ ni gbogbo Yorùbá pátápátá ní gbogbo àgbáyé lẹ́ẹ̀kan tí máa ṣe in fact the white Jesus ló gbé fún wa àwọn òyìnbó create ẹ̀ fún wa láti máa tẹríba fún wa pé yes àwọn ẹni ọba wa ní ara ìyà tó fi jẹ wá lónìí nìyẹn wọn fẹ́ ká tí kò bá ra wa rárá so àwọn ọ̀rọ̀ yìí ó ti wá ti pẹ́ tó fúnra ṣẹ́rí Yorùbá gbọ́dọ̀ dìde àwọn tí àwọn Europeans ń lò láti fi àjẹ wá ní àwọn Fúlàní àwọn kọ́ ni problem wa àwọn ọba wa kọ́ ni problem wa nítorí pé àwọn bàbá ńlá wa gan tó bí bàbá wa tó bí wa
Nàìjíríà náà bí wọ́n sí ọ̀rọ̀ yẹn gan ìyá àwọn kan fúnra wọn. So kò dẹ̀ sí òótọ́ tó ń jáde nínú mídíà Nàìjíríà. There is no more investigative journalism in Nigeria. Nítorí pé látàyè military ni wọ́n ti kó ọpọlọ gbogbo mídíà sí abẹ́ ìjọba tó jẹ́ pé tó o bá ti ìjọba ẹ̀ ní survive. Mo ní àwọn pàdé síwájú ní journalist. Ọdún mẹ́jọ àbọ̀ sílẹ̀ sọ ni mo lò ní Punch as a reporter, as a journalist. Èmi mọ ìyà tó jẹ àwọn Yorùbá based media ní Nàìjíríà. I joined Punch in 1982. Ibẹ̀ mo dé wá sí mo kúrò ní 1981 wá sí 1989. Èmi àti editor a máa ń lọ sílé mínísítà lóru láti lọ bẹ̀bẹ̀ fún newsprint. Punch editor a máa ń lọ sílé mínísítà láti lọ bẹ̀bẹ̀ fún newsprint kí wọ́n fi print pépà jáde. Ìgbà ní tàbárí newsprint gbà a máa lọ sí kọ́kọ́ láti lọ gbà má bínú máa jẹ́ 3 minutes ọ̀rọ̀ ìwà ìpọ̀tà nítorí ó yẹ ká lóbi tá a ti ń bọ̀ ká lè mọ ọ̀nà tá a máa gbà láti lọ. Bí àwọn ọ̀dọ́ ní gbogbo diaspora ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan sí àmọ́ ìpó gbogbo aláwọ̀ àmì báyìí fún birthday olóyè àmì bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ìyá wa tẹ̀ ti dàgbà ẹ̀ẹ́dógó ẹ̀yin bàbá wa tẹ̀ ti dàgbà ẹ̀ẹ́dógó Ọba Ogboni kábíyèsí sà adúpẹ́ lórí. Ṣebí Yorùbá nation is not going back. Either they like it or not. Adúró tán fún gbogbo wọn ni. Ẹ jẹ́ kó ń lórí wá olóhùn sí bẹ́ẹ̀. Wọ́n ya lò ní àwà ńlẹ̀ fún wọn. Ṣùgbọ́n ṣé ní nǹkan tó fẹ́ ká mọ̀ ní wípé bí iná ò bá tán ní orí ẹ̀jẹ̀ òkè tán lè gan. Láti orílẹ̀-èdè Amẹ́ríkà wá sí bíbá ṣe pé kò easy. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìgbà tá a lè bẹ̀rẹ̀ ní 2018 àwọn kan ní nàlá ẹ̀. Ṣùgbọ́n lè nìkan natural. Tí àbádẹ̀ tí ìgbà àti dúró lágbára àwọn tó nílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ Yorùbá nation is no going back. Ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn tó wà ní pé wọ́n lọ máa múra dáadáa pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ àwàdà ni a máa fà á táwọn náà bá gbé wá ní gbígbóná àgbépàdé wọn àwa ọ̀dọ́ àti wà ńlẹ̀ àdúró tán ni kò sí bẹ̀rù kankan tán wá gba ní tútù àgbépàdé wọn. Bàbá sọ̀rọ̀ kan bàbá ti máyà Olúbàdàn ní last time máyà Olúbàdàn sọ wípé ó ní bí Nigerian government bá ṣe gbé wá náà ní ká ṣe gbé padà fún wọn pẹ̀lú gbogbo akitiyan tẹ̀yìn ìyá wa ti ṣe pẹ̀lú gbogbo wa lẹ́yìn bàbá wa ní orí Yorùbá nation àfi dá yín lójú pé àdúró tán àdẹ́jà àjà ìjà lájà yìí torí pé gbogbo nǹkan tẹ̀yìn náà ti pass through ẹ̀fẹ̀ ká pass through ẹ̀. Irú èmi sì àwọn nǹkan tí bàbá tèmi sọ fún mi mi ò fẹ́ gbọ́ mọ́ enough of that. Èmi náà mi ìdẹ̀fẹ́ sọ the same thing fáwọn ọmọ ti tèmi pé ó máa dáa no this time around ó gbọ́dọ̀ dáa ni. Gbogbo àwọn country tí mo ti lọ rí in my life I travel to 97 UK make it 97 countries now. Mi ò tí rí country to worst to Nigeria ní gbogbo ẹ̀. The most worst countries in the whole world is Nigeria. But now Awólọ́wọ̀ sọ̀rọ̀ kan onígbà tó bá tó àkókò ó ní àwọn ọ̀dọ́ máa jà fún ẹ̀tọ́ wọn àwa ọ̀dọ́ àti ṣetán sí i láti jà fún ẹ̀tọ́ wa nǹkan tẹ̀yìn bàbá wa bí tẹ́ ẹ ṣe dé ẹ má wọrí ẹ mọ̀ra wa gbádá kẹ́ máa wà nínà ẹ̀yin ìyá wa bí tẹ́ ẹ ti ṣe dé ẹ̀wé gèlè yín kẹ́ máa wà nínà ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn yín ẹ̀yin ìyá àtẹ̀yìn bàbá làálàá yín kò ní já sásán pẹ̀lú gbogbo ògo àti ìrètí ilẹ̀ Yorùbá a máa gbà ó lè máa tẹ̀ wá lọ́wọ́ lágbára ìdùnnú rẹ̀. Àtúnfi àkókò yìí a fi kí bàbá wa Emeritus Professor Banji Akíntóyè bàbá lálùbáríkà bàbá ti dàgbà wọ́n tún máa dùgbò lẹ́ẹ̀kan sí i. Bẹ́ẹ̀ kan náà ni àtúnfèé náà kí olóyè wa májàsálá Ìgbòho owó bàbá dámì pé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìní lágbọ́rọ̀ ẹ̀mí wọn máa ṣe púpọ̀ lágbọ́rọ̀ Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí mo kẹ́yìn ìyá mi àtẹ̀yìn bàbá mi orúkọ tèmi ni Prophet Ayọ̀délé Olúgunlọ́lá láti orílẹ̀ Amẹ́ríkà ẹ ṣe tẹ́ bá gbàgbà fún hello ìyá mi hello bàbá mi mi kẹ́mẹ̀ jẹ̀bú o ẹlẹ́jẹ̀bú alárẹ̀wọ̀ mẹ́ra ẹkú kalẹ̀ o abẹ́ni o akéde òkòtèlé o Yorùbá nation
Yorùbá nation. Èmi náà ni ọmọ yín Dr. Zabby Ayọ̀pẹ̀yọ. Mo kí gbogbo wa wípé a kú kalẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. A máa jọ délẹ̀ lérí ni. A ní yọ sọnù bí ọwọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ káàbọ̀ sí orí ètò wa lọ́jọ́ títí òní tí a fi ń gbé bàbá wa Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ọmọ alálùbáríkà, bàbá àwọn èèyàn kan, ọkọ àwọn èèyàn kan, àbúrò àwọn èèyàn kan, bàbá gbogbo wa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run fún wa ní ọmọ Adéyẹmọ. Ọ̀dẹ̀ ní gbọ́ sọnù lọ́wọ́ wa lójijì. Wọ́n máa pẹ́ fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí wa wípé akáàbọ̀ adé tún kò palẹ̀ mọ́ fún rálì ọ̀la. Yorùbá gbè wá, kò ní gbọ̀dàlẹ̀, ojú wa tún gbè wá. Kò ní gbé dáhùn ni ojú wa gbé wá, ojú wa gbé wá, ojú wa gbé wá, kò wá ní gbé ọ̀dàlẹ̀ balẹ̀ kú. Ẹni tó bá jalè ó ti dandan kó balẹ̀ lọ. Mo kí bàbá wa Professor Banji Akintoye wípé kọ́lọ̀ ń jẹ́ kán pẹ́ fún wa. Bẹ́ẹ̀ náà ni mo kí grandma, ṣé grandma wà bẹ́ẹ̀? Grandma gbogbo àwọn grandma mo kí yín ẹ kú gbogbo. Bẹ́ẹ̀ni mo kí yín wípé ẹ kú gbogbo ìgbà a máa tú wa ṣe ẹ kó wa pẹ́ àníyàn sọnù lọ́wọ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìgbà táwa máa délẹ̀ lérí náà ẹ máa lọ níwájú báyìí táwa náà máa tẹ̀lé yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Torí gbogbo ìgbà tá a bá pè yín òun la máa rí yín. Ojú òde ní tì yín fún wa ní fi wá kú yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwa níjọra wa lójú lórí ọ̀rọ̀ tá à ń sọ náà a ní ṣì wí ẹ̀yin náà ní ṣì wá gbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. A lè ní báwọn tójú ilẹ̀ mọ́lẹ̀. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ wá láti Amẹ́ríkà. Bá mi kan rè bá mi láti Ṣàgámù. Bá Amẹ́ríkà wọn ti wá bá mi kíde délé. Amẹ́ríkà wọn náà ti wá. Ṣàgámù wọn wà, bá mi wọn wà, Ṣàgámáìtì, ṣe jàre, Ṣàgámáìtì wọn wà. Bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ wá láti Dublin, akíyí, láti Germany, akíyí. Kí lẹ́ mọ̀? Àwọn tó sọ̀tà wà níbé o, àwọn tí Kẹ̀nyẹ́ wà níbé, àwọn tí Pẹ̀rú, àwọn tí Ìṣàn, àwọn tí Ṣàgámù, ọwọ́ yídà ẹ̀jẹ̀ kárọ̀ yìí o. Àwọn Ṣàgámù rè àwọn Ìbàdàn lé wà níbé o, àwọn Ìbàdàn Mèsì Ọ̀gọ̀, Àkíwẹ́ o, Àkíwẹ́ ṣe o. Ibi tó lè ti jà lérú. Ọ̀gá àwọn Fúlàní márùn-ún, àwọn mẹ́ta, ọjọ́ lọ́jọ́ yẹn. Mo fèsì ẹyọ kan bí mo ṣe fèsì wọ́n jẹ́ international driver láti UK, mo U-turn. So mo ṣe rí U-turn yẹn náà ti bọ́ síwájú kí n tó di pé mo U-turn again. Mo tún turn bí mo ṣe turn back àwọn mẹ́rin fèsì. Wọ́n lẹ́gbẹ̀ẹ́ ìbọn bullet mọ́tò mi right off with 12 bullets. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. The other lady ìbọn yẹn gé ní ló bá nídìí ó gé ní ojú ó jáde lójú ara. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó lò bí 3 months lọ hospital but Ọlọ́run gbogbo. Bẹ́ẹ̀ mo wà pẹ̀lú wọn for 3 days. Èmi àti Ọlọ́run àti èmi. Ọjọ́ kẹta wọ́n release me. So mo dúpẹ́ but wọ́n bí wípé báwo mo ṣe escape tí kò yẹ o tí ò ṣe mí léṣe. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo wọ́n fi mí lẹ̀. But wọ́n ní kí n sanwó bullet wọn ní ṣàìpẹ́ kò sanwó. So àwọn márùn-ún wọ́n sì mí dé ìdìmọ́tì pé ó ti yẹ kí n sá kí n escape because wọ́n sùn but mi ò wó ti yẹn fi ṣáàdúró ìgbà tí wọ́n máa fi jí wọ́n ní a good woman
so after that wọ́n kú sí so mo dúpẹ́ lọ́dọ̀ ọ̀la ẹ jẹ́ àparapọ̀ ká gba ìlú wa sílẹ̀ ká fìmọ̀ ṣọ̀kan àwọn pípọ̀ yẹn ìmọ̀ wọn jọ the other lady àwọn ọmọ òkú ẹ̀yin èèyàn wa ọ̀dọ̀ Ọba Ogboni ní àwa yìí. Ọba Ogboni wọ́n gbéra láti odidi Nàìjíríà wá sí orílẹ̀-èdè yìí nítorí bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho. A fẹ́ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu wọn. Kábíyèsí bàbá. Ẹ jọ̀ọ́. Ní ìgbà kan a rí bí ẹ ti fi ojú winá ogun Yorùbá Nation. Torí pé ajá tó bá relé ẹkùn tó bá bọ̀ ká kíkú ewu ni. Bàbá ẹ kú àfaradà. Ẹ jọ̀ọ́ kí lè ròǹgbà yín lórí Yorùbá Nation? Mo dúpẹ́ púpọ̀. Èròǹgbà mi lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà ni pé ó máa di mímú wá sí ìmúṣẹ. Nítorí pé kò sí nítorí kéèyàn béèrè ẹ̀tọ́ ẹ̀. Mo sọ nígbà tá a ṣe rally ní 2021 ká tó lọ fi inú ojú iná ìjọba. Mo ní tán bá sọ pé wọ́n so ìyàwó pọ̀ mọ́ ọkọ. Ó ní iye ọdún tẹ́ fi lè so wọ́n pọ̀ ẹ̀sùn wà papọ̀ pẹ̀lú 190 years. Ẹ wù ṣe ní ẹni tí Nàìjíríà bá ti ṣẹlẹ̀ sí. Ó ti láàsì ní 2014. Kẹ̀ẹ́tù wa ká kó ní kálukú wa máa lọ láyọ̀ àtàláfíà òun ló di wàhálà nínú yìí. Ṣùgbọ́n kò sígbà tá à ní lọ láyọ̀ àtàláfíà torí pé àwọn kan ti sọ pé ogun Nàìjíríà ogun bàbá àwọn ni. Tó bá tó kún bàbá tí wọ́n ṣé kọ̀ọ̀kan náà ní gbogbo wa ni. Àwọn kan dúdú àwọn kan funfun ká pè bẹ́ẹ̀. Èyí tó da ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ sí wa. Bọ̀ àwọn tó bá nígbàgbọ́ kò sí ní tá a fẹ́ ṣe kò sí ní tó lè tí Jésù bá dé tànà bí bá padà wọ́n lè tó Nàìjíríà. Pé Nàìjíríà ò lè dá mọ́. Pé ẹ̀rọ ọbẹ̀ ni pé kíkálukú pín kíkálukú máa lọ́ ń lọ ẹ̀. Nígbà tí èèyàn fẹ́ wọlé tó sọ fún wa pé nǹkan máa ń wọlé tí nǹkan wá ń wọ́n sí ó tún wá ń wọ́n ju bá a ṣe lérò lọ. Àárín police society ó ti wọ́n 1,000+ adẹ̀ ló máa dà ọdún wo ló fẹ́ dà. Púpọ̀ nu ẹni tó ní mọ́tò báyìí ò lè ní mọ́tò jáde mọ́tò gbélé kó sí ń tà lè ṣe nílùú Nàìjíríà. Ẹ jẹ́ ká pín kó ní kálukú jáde kó sáyé ẹ̀ ká lè ní sílé kí lọ mẹ́ta wá má bàa tó ṣe. Kí kálukú di bọ́dà ẹ̀ mú kí àwọn Fúlàní yé wọlé wá pa wá mọ́. Káwọn Fúlàní máa wọlé wá pa wá ká mọ́ nítọ̀ọ̀nù gbogbo wa káwọn bàbá wa àwọn ìyá wa kọ́ máa gbégbé dẹ̀rùn. Lórí àwa náà tó káwa náà rọmọ tọ́ káwa lè tán ó máa dá fún àwọn ọmọ tiwa tó ń bọ̀ wọ́n. Gbogbo àwọn tá à ń sọ tó dilẹ̀ Nàìjíríà ẹbí wọn pọ̀ mọ́ wọn mélòó ló wà ní Nàìjíríà. Àmọ́ torí pé wọ́n ní ayé ẹ̀mí ìfaradà Yorùbá ló dájú àgbàńlá ayé. Akó Yorùbá wọ́n ṣe wọ́n fi ìyà jẹ wá kò sí ní tá a lè ṣe kò sí ní tá a lè ṣe àfi kí Yorùbá dá dúró. Ẹ ṣé gan bàbá wa Yorùbá Nation no going back. Ẹ ṣé gan sa ẹ ṣé gan adúpẹ́. Àwọn ọgbọ́n òun lèmi náà wò yìí. kíákíá bàbá mi ẹ bá fún aládùn. Please, all the media should stay in one side, please. We don't want anybody in the middle of the center anymore. Ẹ bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jọ̀ọ́.
ẹ jọ gbogbo ẹ̀yin mídíà ẹ jẹ́ kí àwọn tó wà lẹ́yìn kan rí wò lọ sọ wọn ní ẹ jẹ́ kọ́ ní Ìgbòho dáadáa ẹ jọ ẹ jẹ́ kọ́ ní ọmọ bíi 1 million lẹ́ẹ̀kan náà ẹ sáàmù ẹjọ́ rí dáadáa ẹ jọ gbogbo yìí ẹ ṣiṣẹ́ yìí thank you very much brother mi brother ẹ jẹ́ àgbékò lórí aṣọ́wó kìíní yẹn ni ojú owó tàṣí ọ̀pọ̀ tẹ máa pè é ṣe gbà thank you very much. ẹ ṣe ní kíákíá la máa ṣe torí ọ̀hún ètò wa. musician ààrẹ tí wọ́n o because 11:30 ló máa pa music o. we only have 10 minutes left. ẹ ṣe gan thank you very much thank you. ẹ jẹ́ ní a ṣe máa pàápàá wọ́n ti dàgbù wá. we only have 10 minutes until for music. ẹ ṣe Ogboni from. ẹ má fún mi microphone jù ẹ jọ kan ẹ ṣe ìyàmẹ in all my 76 years I have never ever I've never been so proud so ẹ jẹ́ kí n sọ fún yín ìjọ tí mo kọ́kọ́ rí Sunday. ẹjọ ẹ bá a jókòó. níjọ́ náà ọmọ mi wà ní àhámọ́ ó wà ní àhámọ́ mo ní Sunday ó ní mọ̀mọ́ mi mo fẹ́ kí ẹ má dé nígbà tí mo mọ ẹjọ ẹyin tẹ wà lórí stage. ẹjọ ẹbẹrẹ tó ta ni mo bá ń bẹ. please ẹjọ lórí stage ẹ kó lórí stage. Ọlọ́run ni mo bá ní ju Sunday. please leave the stage. ẹ bá tún kàtà wá fún Ìgbòho ọ̀ṣà Ọlọ́run ọba Elédùmarè ni mo bá ń bẹ. Kábíyèsí Olódùmarè yé bàbá mi ẹ bá mi lọ gbé bèjì wa ẹ jọ age 18 lèmi àti bèjì mi ti ń jà ìjàngbara since 1966 a ṣe títí a lọ sí Olúwa a lọ entertain àwọn wounded soldiers. My twin sister was pregnant. She was pregnant. Adúró akọ́lórin fún wọn, àwọn ìlọ́rọ̀ fún wọn, irọ́ wọn mọ̀. Ẹ wo jagunjagun, omi lójú, jagunjagun wọ̀ bí o fara balẹ̀. ẹ ti dá program sí méjì o. ẹ ti dá program sí méjì. ẹ bá wa ní bíìsì bàbá wa kọ́ máa bọ̀ ó. Ìgbòho ẹ wá jókòó torí tọ́lọ́wọ́ ọba. A ní àsìkò tó pọ̀ nígbà náà. Ẹ
ẹ jọ̀ọ́. Ó yẹ ẹjọ́ ẹ̀rí nísìnyí o bàbá wa tó kọ̀ pàtẹ́ fún ìyàwó yìí owó ní prophet Ayọ̀délé olóògùn lolúwa láti fún ọ ní àjẹwọ́. Abáyé nísìnyí o ẹ̀sìn bàbá wa ya fọ́tò kò dá báyìí Koiki ló wọ̀ wọ̀nà. Bàbá wa olóògùn lolúwa ẹ bá mi sọ. Mama wa lóye èkó. Mama wa lóye èkó ẹrẹ́ ìjà ti bá mi ṣe. Ọdún àlárò bí kàrí. Bàbá olóògùn olúwa. Àwọn ìgbà tó gbà ní. A máa wọ ṣe olùṣàṣejù. Àtọ́ wà pẹ́. Gbogbo ọ̀tá wa borí wọn. Àṣẹ tó wà tí òyìn lọ́ta o. Ó fi ògbọ́n pọ̀ tó lọ́dún máa borí wọn. Nítorí ilé ìwé tó máa gbà lẹ́yìn wa. Yoruba nation. No going back. Yoruba nation. No going back. Yoruba nation. No going back. Ọlọ́yọ̀ mi Koiki orúkọ ẹlọ́rùn. The White Lion. It's called by Westminster. Koiki orúkọ mi parẹ́. Ìparẹ́ máa yá tó mú ọ̀nà òjì ẹ̀sùn. Àtàgò orí mọ́kànlá àtàdínlá àgbo mẹ́rin àtúgbọ́ mi pé kí n ṣàlùyìn òmìṣú ẹ̀sìn. Àpáàtà mi òní sálọmọ́ gbogbo ìwọ lórí sálọmọ́ ẹ̀rọ ní orí pé ìwọ olórí àyọ̀bá ní ìtọ̀ní ìparí láyéláyé ọmọ bàbá pàtí ní gbogbo rẹ̀ ní ìtọ́jú ẹ̀. Lórílẹ̀-èdè Màgéjì, òfin ọ̀rẹ́ kàtíkẹ́ẹ̀tì Màgéjì ọmọ alábàtà nílé ọdún dámúkà gọ́ọ̀mù àdúgbò lọ́dọ̀ ọ̀dọ́ ló fi àríwá ìtò ilé iṣẹ́ á máa gbòòrò sí wọ́n ṣe kọ l'Amẹ́ríkà tó ń kọ káàkiri láìtì inú àlù tọmọtọmọ nǹkan fún ìgbókèrè nínú àwọn oṣù tó ti máa gbà nítorí lóyè òun ìdíje Yorùbá ìdílé àti wọn fẹ́ lóyè ìlú Ìbàràpá inú àdùn ayọ̀ á kó àwọn ọmọ ẹ wàá torí ire wọ́n ṣe gbóhùn ẹ̀ lórí kárí ayé wá kárí ayé ìgbà ẹ̀ lọ agbára Haúsá ò ní ká ẹ agbára Fúlàní ò ní ká ẹ ìwọ ló borí wọn. Yorùbá nation. No going back. Ẹ̀yin èèyàn wa lórí ọgbọ́n. Ọmọ olókùn Yorùbá nation. No going back. Bàbá mi lọ wà ní ọlọ́run ní ẹ̀rọ àkókò àdótì ni kábíyèsí bá ọlọ́run àdótì ni ọlọ́run àdótì ni ọlọ́run àdótì ni ẹlẹ́dàá ayé àdótì ni ẹlẹ́dàá bàbá mi ló lè ṣe gbogbo yóò ní ṣiṣẹ́ láéláé bẹ́ẹ̀ ṣe ń tì mí lẹ́yìn àjọ délẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe máa tì wá gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ láì débẹ̀ nìyẹn ọ̀rẹ́ tó bá ní ká má débẹ̀ á débẹ̀ nìyẹn. Igboho.
last but not the least òun náà ni bàbá wa emeritus Professor Banji Akintoye ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ mọ́mì olórí Èkó ẹni máa bá bàbá gba àwọ̀dì ni mo ṣe sọ wípé màmá sí màmá ni wọ́n kó ìkìlá bá mi present ẹ̀ ṣe ẹ máa bọ̀ ẹ bá mi present ẹ̀ fún bàbá wa Banji Akintoye ọwọ́ ló máa gbà á ọmọ bàbá ni wọ́n ó yá ẹ bá mi gbé fún wọn. Bàbá àrà tó mọyì ọmọ. Bàbá àrà tó mọyì ọmọ. Bàbá àrà tó mọyì ọmọ. Olúwa dá bàbá sí fún wa, bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Worldwide, and most especially fellow Apako. So I present this to our daddy, Emeritus Professor Ogboni Akintoye. Yoruba nation, no going back. Lórúkọ bàbá mi, Adébánjí Akíntóyè, ó lè ṣe o, òdúpẹ́ o, ọjọ́ gbogbo wa dalẹ̀ o, ilé Yorùbá ní aṣojú ẹ̀mí gbogbo wa, òdúpẹ́ ṣe o. Ẹ ṣe mo dúpẹ́, ẹ ṣe ògbọ́, gbogbo ìtẹ̀ gbà wọ́ọ̀dù, ẹ jọ ẹ tò, ẹ wá ya fọ́tò gbogbo ìtẹ̀ gbà wọ́ọ̀dù, gbogbo ìtẹ̀ gbà wọ́ọ̀dù, ẹ jọ, ẹ bá wa ya fọ́tò gbogbo ìtẹ̀ gbà wọ́ọ̀dù. Ẹ̀yin tẹ́ ìgbàwọ̀ ẹ̀jẹ̀ lọ́jọ́ kò ó. Ẹ̀yin tẹ́ ìgbàwọ̀ lọ́jọ́ kò ó. Wọ́ọ̀dù ní ẹ̀yà fọ́tò fún ìdíjà báyìí sí. Àwọn ọ̀dọ́ ọmọ àwọn ẹgbẹ́ kíákíákíá fún ìdí. Ẹ̀yin tẹ́ ìgbàwọ̀ lọ́jọ́ kò ó. Ẹ padà wá. Kò tí ì kàn yín. Olùkọ́ lọ́wọ́ bàbá mi ṣe ìṣẹ̀lẹ̀ wọ́n tún ta Ìgbòho lọ́rẹ̀. Wọ́n ti lówó tó pọ̀ níbi ìbàyò ọlọ́run ẹ̀dá lọ́jọ́ ìgbà bàbá sí wọn ní okun àti agbára. Á lè bàbá gbèsè sílẹ̀ níbi tí wọ́n ti lówó náà. Ẹ ṣe mo dúpẹ́ bàbá mi wá bísílá ní àtẹ̀wò bísílá àwọn lọ. Ìnà àti ìrọ̀kàlẹ̀ kọ̀sá nínú ìrọ̀kù kàwáyé nínú ṣáàlì àwọn ọ̀tá. Tó ó yẹ wọ́n láwọn láti bọ́sẹ̀. Bóyá ẹ bá mi ṣá wọn ní àwòrán. Ó dà tó bá mi fún wọn láti ọwọ́ náà. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Àsíá o, Yorùbá nation. Ó máa fẹ́ lọ́la. Àṣàkàtà. Yorùbá nation. No going back. No retreat. No surrender. Everybody should go and sit down. You need to go back table by table, please. You need to go back table by table. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo àgbáyé nílé lóko lódò lẹ́yìn odi ẹ máa wo Ogboni TV ẹ máa wo Ogboni TV ó ní kẹ́ ẹ máa wò gbogbo tó jẹ mọ́ ọmọ Yorùbá ibẹ̀ lẹ ti máa rí gbogbo tó lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá ibẹ̀ lẹ ti máa rí.